He will now lead us to the shallow grave where the second victim is buried. Ìkejì mi Chukwuma Badlo. So ìgbà tó débẹ̀ ó wá rí ilé tó wà ń bẹ̀, ó wá sọ fún wa pé ó dà pé ẹni tó dé ilé yìí pé ó dà pé ó ní change lọ́wọ́. Okay. So bó ṣe arrange pé ká wá rọ́ọ̀bù yẹn nìyẹn. Ó ní kẹ́ wá digun ìjà lólè. Bẹ́ẹ̀ ni. So ìgbà tá a débẹ̀ àwa èmi dúró sí. Ẹ lọ rọ́ọ̀bù ẹ̀ lóòótọ́. Ní ìgbà wo lẹ lọ, ọ̀sán àbẹ̀yẹ òru? Òru ni, ìrọ̀lẹ́. Ìrọ̀lẹ́. Bẹ́ẹ̀ ni. So ẹ bá onítọ̀hún nílé àbí? Bẹ́ẹ̀ ìgbà tá a débẹ̀ so Ifeanyi àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ìgbà tó di December 4 èmi fúnra mi personally mo send 1 million sí wọn, so wọ́n ní a máa lọ gbé níbì kan láti ìgbà yẹn àdẹ̀rí, so ìgbà yẹn láti ń pààrà police station. Àwọn ọlọ́pàá Ìjẹ̀bú-Gbókè lọ́jọ́ yẹn wọ́n. Àwa náà kàn pé wá lọ́jọ́ kejì pé wọ́n ní àwọn kan wá sílé kí wọ́n ní wá gbé Fẹ́mi lọ pé so by that. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa lórí ìkànnì yìí. Lágbára Ọlọ́run bá tèmi tí yín àní kó sọ́wọ́ láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bá ti ṣe sọ tẹ́lẹ̀ nínú ìfiléde kan ìyẹn fọ́nrán tá a kọ́kọ́ filéde tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn tí wọ́n jẹ́ kọ̀lọ̀rọ̀sí ọ̀daràn náà wọ́n máa mú wa lọ sí ibi kejì tí wọ́n sin ìyẹn ní àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣiṣẹ́ láabi yẹn fún ìyẹn Fẹ́mi sí. A ti kúrò ní Agbodo Forest báyìí. Tẹ́ ẹ bá wò ó a ti ń jáde kúrò àti jáde kúrò ńbẹ̀. A ti mórí sí ọ̀nà ibi tí wọ́n pè ní Ìjàpárá. Ìyẹn ibi tí wọ́n sin ẹni tí wọ́n náà kọ́kọ́ gbé gbàrà ìyẹn ní ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2023 Fẹ́mi eléyìí tí wọ́n ní wọ́n kàn rí pé ilé ló dáa báyìí, ẹni tó wú ní ilé yìí yóò lówó lọ́wọ́. Wò náà bá dìpàǹpá láti gbé ìyẹn Fẹ́mi láì mọ̀ pé ìyá Fẹ́mi ló nílé gẹ́gẹ́ bí àwọn ẹbí mọ̀lẹ́bí Fẹ́mi bí wọ́n ṣe sọ. Ọlọ́run bá kó jọ nínú àánú ẹ̀ kó ṣàánú ni. Okay, so we want to know the fate of these people now. What's going to happen today? The law will just take its course. For now, they lead us to the location where the remains of the second victim is buried. We confirm it. They have confirmed that there is a group, or it's a 7-man group, gang. We have information about the rest. That will not be captured in this discourse. We continue with that. But for now, the important thing is that they have admitted to the commission that cohorts are on the run. All necessary procedure is being in place to ensure that we apprehend the remaining members of the gang, and they will be duly charged to court. That's it. Your reiteration to state president for a safe Omo State. It's just to reassure the well-meaning citizens of our avowed will to ensure that we keep the place safe and secured, and to equally use the opportunity to warn all criminal elements that they can only run, but they cannot hide. It's better to change their path and go into legitimate business. Otherwise, the long arm of the law will definitely catch up with them. Thank you so much. Here is the place. Let's go there. Go there. Just wait a minute. Where is this crew? No, they have identified the place. Let them start the digging in your so that you'll be able to capture it from the end. Second victim Cherry àwọn náà ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní wú ibi tí wọ́n sin ẹni tó jẹ́ ẹnì kejì sí, tí wọ́n sọ pé wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ tí wọ́n sì padà dá ẹ̀mí ẹ̀ légbodò. Òun náà lẹ ń wò yìí o. Kódà àwọn òṣìṣẹ́ wọléwọlé náà wà ń bí láti lè jẹ́ kí ohun gbogbo lọ bó ṣe tó àti bó ṣe yẹ, ìyẹn láti lè fín agbègbè náà nítorí àjàkálẹ̀.
ilẹ̀ náà lẹ́rí tí wọ́n ń gbẹ́ yẹn o. ẹ jẹ́ máa tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa pé a ò lè fi kíní yìí wọ̀n jù báyìí lọ. eléyìí ní ẹ̀kẹta tí wọ́n tún gé látàrí wípé iléeṣẹ́ YouTube wọ́n ń gbìyànjú láti dá fídíò náà padà torí pé wọ́n ní àwọn nǹkan wà nínú rẹ̀ tí kò tọ́ láti ṣe. òkú yẹn ni wọ́n ń gbìyànjú láti wú jáde yẹn o. àwọn haúsá lè tó jẹ́ pé wọ́n máa padà gbà lọ́wọ́ wọn láti gbẹ torí àkókò ni wọ́n ń tẹ́ ọ̀rá tí wọ́n fẹ́ fi gbé òkú náà gẹ́gẹ́ bí ẹ ṣe ń wò ó lójú ọ̀rọ̀. ẹ má bínú sà, ẹ ti wà lójú kámẹ́rà wa. ní báyìí àwọn tó jẹ́ wípé iṣẹ́ tí wọ́n ní láti gbẹ́ ilẹ̀ wọ́n ti ní kí wọ́n gbà lọ́wọ́ wọn láti lè tètè ṣe kí wọ́n wú òkú náà jáde ká lè tètè kúrò níbi torí pé ojú ọjọ́ yìí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni kó fẹ́ rọ òjò lọ́wọ́lọ́wọ́ báyìí. ó lágbára o, nǹkan wà lábẹ́ ọ̀run. ẹ kí n máa fi àkókò yìí gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn pé wọ́n kú iṣẹ́ takuntakun torí pé àwọn àgbàbọ̀ wọn ní ọkùnrin tó ń sun rárá fún ọkùnrin ẹgbẹ́ wọn ní akọ iṣẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ agbaṣẹ́ṣe ti gba iṣẹ́ náà lọ́wọ́ wọn báyìí wọ́n sì ti bá wọn gbẹ nítorí ìjọba àkókò. kí n máa fi àkókò yìí gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn pé wọ́n kú iṣẹ́ takuntakun torí pé àwọn àgbàbọ̀ wọn ní ọkùnrin tó ń sun rárá fún ọkùnrin ẹgbẹ́ wọn ní akọ iṣẹ́ òun náà ni ó ń ṣe. àwọn tí wọ́n ọ̀rọ̀ kàn náà lẹ́ ń wò nílẹ̀ yìí ẹ ti rí nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ ilé ìta ti ṣe fún wọn tẹ́lẹ̀ wọ́n ti jẹ́ pé wá ìdí ọ̀nà tí kálukú wọn gbà láti darapọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ ajínigbé ní ìpínlẹ̀ Ògùn. Ọlọ́run bá nínú àánú ẹ̀kọ́ dákun dábọ̀ kó má jẹ́ àṣekùngbé aburú làdúrà tẹ̀mí. lẹ́yìn tí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ àwọn ẹbí àwọn tí wọ́n pa yìí wọ́n padà pa wọ́n. Ọlọ́run bá jọ̀ọ́ má jẹ́ ká ṣeré ẹni bíbò èyí tó kù lẹ́yìn dákun túbọ̀ bá wa tún. tọ́ka afurasí ọ̀hún gbìyànjú láti tọ́ka ibi tí ọkọ̀ orí olóògbé náà sí àti ẹsẹ̀ òun ni wọ́n gbìyànjú láti sọ yìí. ọ̀kan náà àwọn afurasí ọ̀daràn tó ṣiṣẹ́ bí ẹni oníbẹ̀ ni that's the head abi that's why you very hard. What's your name? Monday Efi. Monday Igwe. Ọgbọ́n Yorùbá kí lorúkọ ẹ? ọmọ bo ni ẹ? ọmọ ọdún mélòó ni ẹ? ìgbà wo lo ti ń gbé ní Òṣogbo àmì ní Ìjẹ̀bú-Igbó? 2009. Iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ pond ni mo ṣe. Ok, so báwo ló ṣe wá di kí ló ṣẹlẹ̀ tó fi kílè fi ṣẹlẹ̀? ọ̀rẹ́ mi ló wá sí Ìjẹ̀bú, ọ̀rẹ́ mi tó ń ṣiṣẹ́ yìí tó sọ pé iṣẹ́ tí mo ṣe kí n filẹ̀ pé kò pè mí pé mo ti sọ́fà ju pé ká lọ rọ́ọ̀bù. Òwe kékeré máa lọ digunjalè. Bọ́dà ẹ̀. wọ́n wá sọ fún mi pé iṣẹ́ tí mo ṣe pé kò pè mí pé ká lọ rọ́ọ̀bù. Okay. So ìgbà tí àwa rọ́ọ̀bù ní bọ̀bọ̀ yìí èmi ò mọ̀ pé rọ́ọ̀bù pé bóyá wọ́n fẹ́ kidnap pé wọn ò fi ọmọ apá. Ta ni kí lórúkọ ṣé ọ̀rẹ́ ẹ̀ ni àbí ẹ̀gbọ́n ẹ̀? ètò yìí Báwo lẹni ẹ ṣe jẹ́? ó mọ̀ wá àkọ́ the same community ni. Ìjẹ̀bú-Igbó náà ń gbé. Kí lórúkọ onítọ̀hún? Ifeanyi Benja. Ok, sọmọ ìlú kan náà ni ọmọ ìbọn yìí náà lòun náà. So òun ló mú ẹ mọ̀nà iṣẹ́ jíjínigbé yìí. Ok, ó ní kẹ́ ẹ máa lọ rọ́ọ̀bù. Ok, ọ̀ya èwo ní àkọ́kọ́ tẹ kọ́kọ́ máa ṣe? Eléyìí lákọ̀ọ́kọ́ ìgbà ló ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀? Last year in November last year. November last year yẹn lè ti wá pa ẹni ìtẹ́ ti bẹ̀rẹ̀ síbí báyìí. Bẹ́ẹ̀ni. So báwo lẹ ṣe pàdé onítọ̀hún, báwo lẹ ṣe pa, ṣàlàyé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn. ẹni fẹ́ pa iṣẹ́ ẹ mọ́. Ṣáà mọ̀. báwo lẹ ṣe pàdé ẹ̀? So ibi ibẹ̀ a ṣiṣẹ́ pond ń bẹ̀. Ok, ẹ ṣiṣẹ́ gbígbẹ́ odò ẹja. So ìgbà tí Ifeanyi wá visit àbúrò ìkejì mi lórúkọ ẹ̀. Chukwuma Badlo. So ìgbà tó débẹ̀ ó wá rí ilé tó wà ń bẹ̀. Wá sọ fún wa pé ọ̀dà pé ẹyin tó dé ilé yìí pé ọ̀dà pé ó ní change lọ́wọ́. Ok. So bó ṣe arrange pé ká wá rọ́ọ̀bù yẹn ni. Ó ní kẹ́ wá digun jà lólè. Bẹ́ẹ̀ni. So ìgbà tá a débẹ̀ àwa èmi dúró sí. Ẹ lọ rọ́ọ̀bù ẹ lóòótọ́. Ní ìgbà wo lẹ lọ, ọ̀sán àbẹ̀yẹ òru? Òru ni ìrọ̀lẹ́.
ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ni so ẹ bá onítọ̀hún nílé àbí. bẹ́ẹ̀ ni gbàtà débẹ̀ so Ifeanyi àwọn mẹ́tẹ̀ẹ̀ta Ifeanyi méjì. kí lẹ kó lọ nígbà tẹ́ fẹ́ lọ digunjalè àwọn ohun èlò wo lẹ lò. Ìbọn méjì. ìbọn méjì. bẹ́ẹ̀ ni local ìbọn. níbo lẹ ti rí ìbọn. Ifeanyi ló mú wa. ok so ìwọ náà mọ̀ bọ́ yìn. mi ò mọ̀ ok mi ò tí ì fọwọ́ kọ so báyìí. nígbà tẹ́ dọ́dọ̀ onítọ̀hún ya kí ló wá ṣẹlẹ̀. so gbàtà débẹ̀ àwọn Ifeanyi méjì pẹ̀lú ìbò yẹn ló ń ṣe ó ṣe yahoo òun ló máa ń tẹ àwọn kìnìún yẹn so gbàtà débẹ̀ èmi wà lẹ́yìn Ifeanyi àti ìbò lọ wọlé gbàtí mo rí mo kọ rí pé sani ìbò ṣé òun ni ìbò. ló ó wà ní àwa 7 ẹ̀yin méje. bẹ́ẹ̀ ni so gbàtí wọn wọlé mo kọ rí pé wọ́n mú ọ̀gbẹ́ni yìí jáde so gbàtí wọ́n mú jáde. Gbàtí wọ́n mú jáde tẹ̀síwájú. Gbàtí wọ́n mú jáde wọ́n á béèrè lọ́wọ́ pé kí ló dé mo rí pé wọ́n mú shovel láti ilé ẹ̀ bóyá shovel tí wọ́n fi ṣe àwọn bíríkìlà tó ń ṣiṣẹ́ wọ́n mú shovel dání wọ́n á béèrè lọ́wọ́ pé kí ló fi shovel sí a sọ pé ó dà pé mo ti ṣèrè ni wọ́n ṣe mú wá síbí báyìí nìyẹn so bá ṣe mú wá síbí báyìí ni. ẹ mú wá síbí. bẹ́ẹ̀ ni ok ní òru yẹn ní alẹ́ yẹn. bẹ́ẹ̀ ni bá ṣe mú wá síbí báyìí so gbà tí a wà ní under tree mango tree so ibẹ̀ la ti ṣe fídíò láti ṣe gbogbo fídíò tá a béèrè lọ́wọ́ wọn pé ṣé ó ní change wọ́n á béèrè lọ́wọ́ wọn pé kì í ṣe báyìí ni ṣé kí lẹ fẹ́ ṣe ní Ifeanyi gíga yẹn wà mú wá síbí báyìí. Ifeanyi gíga yẹn. ṣé òru ọjọ́ yẹn náà lẹ pa ni. bẹ́ẹ̀ ni. kí ni ìdí tí ẹ fi pa. so wọ́n rọ pé tá a bá ṣe bẹ́ẹ̀ pé àwọn fámìlì wọn lè fún wa lówó. èèlò ni àwọn fámìlì fún wọn èèlò lẹ gbà. èmi ò mọ̀ owó tó fún mi mo wà Ayíkè òun ló wá mọ owó ẹ̀ wá fún mi. èèlò náà fún ẹ. 250. àkọ́kọ́ ló gbà lẹ́yìn ilé ìtàwá bíi ká lọ lẹ́yìn alákọ̀ọ́kọ́ 250 náà ló gbà ní. 150. òkú ẹni yẹn rí tí ó ti jẹrà tó ń hú jáde yìí. Kí lẹ fi pa ẹni tí wọ́n ń wú lọ́wọ́lọ́wọ́ yìí? Wọ́n fi ìbọn pa ni. Ìbọn lẹ fi pa ṣé local pistol tẹ́ sọ yẹn ni? Bẹ́ẹ̀ ló kàn Wọ́n fi pa. bẹ́ẹ̀. Ọwọ́ ta ni ìbọn yẹn wà báyìí báyìí? Ó wà lọ́wọ́ Ifeanyi. Ibo ní Ifeanyi yẹn gan wà? Tí ì rí. Àti rí. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn náà ṣe rí àdé yẹn. So ẹni kejì ni a ti lọ kọ́kọ́ lọ wú òkú ẹ̀ yẹn. What's the name of this area? Jàpárà Ìjẹ̀bú-Igbó àbí? Lẹ́yìn tí a kúrò níbi tí wọ́n ti fòkú wọ̀ wọ́n tán àwọn tó jẹ́ ẹbí olóògbé náà ìyẹn tó jẹ́ bàbá fún olóògbé náà ó mà sọ̀rọ̀ lórí ìrírí wọn lórí bí àwọn ajínigbé ṣe gbé Fẹ́mi eléyìí tí wọ́n padà pa sákàtà wọn. Báwo lẹ ṣe jẹ́ sí. stepfather ló ń jẹ́ Okay. but èmi ni mo tọ́ láti kékeré dádì ẹ̀ ti kú. Kí lorúkọ ẹni tí ìṣẹ̀lẹ̀ sí? Olúwafẹ́mi Samson Ògúnyẹmí. Báwo lẹ ṣe mọ̀ báwo lẹ ṣe gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ gan báwo ló ṣe wáyé? Èmi wà ní ilé mi lágọ̀wé mọ́mì wọn ló kọ́lé sí Ìjẹ̀bú-Gbóǹbí pẹ̀lú àwọn ọmọ yìí wọ́n jọ kọ́lé sí Ìjẹ̀bú-Gbóǹbí so Ìjẹ̀bú là ń gbé láti bíi 30 years so èmi dẹ̀ ti padà ságọ̀wé ọmọ àgọ́wé làwọn méjèèjì èmi ti padà ságọ̀wé òun nìkan ló wà ń gbé pẹ̀lú àwọn ọmọ yẹn on the 22 of November wọ́n kàn pè mí ni pé wọ́n kidnap ọmọ ní nǹkan bíi aago méje lọ́n the 23 so mo ń ṣáàjì fún mi nínú mọ́tò ni mo ṣáàdẹ̀bà bíi almost 79 missed call kí ló wá ṣẹlẹ̀ mo wá pe àwọn mo wá rí pé gbogbo àwọn ọmọ mi ló pè mí látòkè délẹ̀ àtàwọn ẹbí ìyàwó mi wọ́n ti ń pè mí pé nǹkan kan ṣẹlẹ̀ so mo wá sá wá sí Ìjẹ̀bú lọ́n the 23 so lọ́n the 23 yẹn wọ́n pè wá a bá wọn sọ̀rọ̀ wọ́n sọ fún wa pé ká lọ wá 20 million àdẹ̀bẹ̀ wọ́n sí 5 million so later a wá sọ fún wọn pé a lè raise 5 million pé but a raise 3 million wọ́n dẹ̀ agree a send 3 million 5 million plus dẹ̀ wà nínú àkáǹtì ọmọ yẹn so wọ́n gba gbogbo ẹ̀ so ìgbà tó di December 4 èmi fúnra mi personally mo send 1 million sí wọn so wọ́n ní a máa lọ gbé níbì kan látìgbà yẹn a dẹ̀ rí so ìgbà yẹn láti ń pààrà police station àwọn ọlọ́pàá Ìjẹ̀bú-Igbó kẹ̀ lọ́jọ́ yẹn wọ́n wọnú oko wọ́n lọ káàkiri wọ́n lọ jáde sí ọ̀nà Màmú lọ́jọ́ yẹn pẹ̀lú DPO wọ́n lọ jáde sí ọ̀nà Màmú lọ́jọ́ yẹn ìdáná yìí pé ọ̀nà Jàpárà ń bí ni wọ́n gbé ọmọ yẹn wá. Ọmọ tá a sọ̀rọ̀ ìyá tó bí ọmọ ọdún mélòó? Ọmọ 37 years nísìn. Ọmọ ọdún 17. Bẹ́ẹ̀ ni sà. Ó ti níyàwó. Bẹ́ẹ̀ ni ọmọ kan ló bí ó ṣe ṣe wedding ní last 2 years ni a ṣe ṣe wedding fún ni.
Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ti wá ṣe takuntakun láti rí àwọn ọ̀daràn náà, kí lẹ fẹ́ kí ìjọba kó ṣe fún yín? Justice la need, a fẹ́ kán ṣe ìdájọ́ òdodo. Ìdájọ́ òdodo la fẹ́. Kí lẹ rò kó ṣokùnfà irú ìṣẹ̀lẹ̀ yìí? Wọ́n ní àwọn wá ṣiṣẹ́ ní àdúgbò wa ńbẹ̀ náà ni. Ìyẹn Àwọn suspect yìí pé àwọn dẹ̀ rí ilé yẹn pé ilé yẹn fine. Pé àwọn dẹ̀ believe pé ẹni tó máa ní ilé yẹn máa ní owó lọ́wọ́. Ṣé ọmọ yẹn ló nílé yẹn ni? Ìyá ẹ̀ ni ó níbẹ̀. But ọmọ yẹn ń kọ́ tiẹ̀ lẹ́yìn, àbúrò ẹ̀ náà ń kọ́ tiẹ̀ síwájú. So the same compound. Ipa wo ni ìṣẹ̀lẹ̀ yìí ti ní lórí mọ̀lẹ́bí àwọn ó ti dá bírò látìgbà yẹn. Ìyá ẹ̀ gan wà lórí sickness báyìí ń sọ̀rọ̀ àti sọ fún gọ́nsìn ni mo ṣe fẹ́ sọ. Torí nǹkan tí mo sọ fún ni pé mo fẹ́ lọ gbé ọmọ ẹ̀ padà wá pé àwọn ọlọ́pàá ti bá wa rí. Mi gbọ́dọ̀ sọ fún pé mo fẹ́ lọ gbókò ọmọ wá. So àbúrò ìyá wọn gan wà níbí, àwọn ẹbí ìyàwó mi yẹn wà níbí. Àbúrò ìyàwó ẹ̀ wà níbí. Ẹ jẹ́ ká tó. Àbúrò ìyá ẹ̀. Kí lorúkọ ẹ̀? Ẹ wá bí àwọn ẹbí ìyàwó mi ni ẹ̀. Èyí kan náà lè ní. Kí lorúkọ tí ń sà? Orúkọ mi ni Ọlámídé Akásọ̀rọ̀. So báwo lẹ̀yin ṣe jẹ́ sí olóògbé? Mọ́mì tiẹ̀ ló bí tẹ̀lé mọ́mì tèmi. Same father, same mother. Ó jẹ́ ọmọ àǹtí mi. So báwo ni ìṣẹ̀lẹ̀ yìí ṣe wáyé kí lẹ gbọ́? Àwa náà kàn pé wá lájọ́ kejì pé wọ́n ní àwọn kan wá sílé kí wọ́n ní wá gbé Fẹ́mi lọ pé so by that. Dádì ṣáà jáde pé kí náà fẹ́ ṣe sí gbogbo èèyàn dẹ̀ pọ̀ ń bẹ àwọn Ibo ni èèyàn wa. wọ́n ti wá pé iye bolẹ̀ ń gbé? Àgọ́wé làwa ń gbé. Àgọ́wé. Bẹ́ẹ̀ ni mọ́mì wọn ló kọ́lé sí Ìjẹ̀bú làwọn ń gbé pẹ̀lú àwọn dádì. Àwa ń gbé lágọ́wé. Bọ́dẹ̀ ti wá pé wọ́n wá ọmọ yẹn báyìí. Oya everybody dẹ̀ tọ́nà pé kí la fẹ́ ṣe sí. Wọ́n láwọn need owó tán need. Everybody arrange, wọ́n dẹ̀ fún wọn. Kí ló lẹ fún wọn? Wọ́n kọ́ fún wọn ní 3 million, dádì náà fún wọn ní 1 million. Owó tó gbà jẹ́ 4 million. Wọ́n dẹ̀ láwọn máa. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe báyìí? Ìdájọ́ òdodo la fẹ́. Ìdájọ́ òdodo la fẹ́. Kí lẹ fẹ́ kí ìjọba ṣe? Ìdájọ́ òdodo.